Nuwa Media. Ẹ máa káàbọ̀ sórí ètò kílẹ̀ rí sí fún ti ọ̀sẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni Aródú òjígọ̀bì ni orúkọ mi. Ọmọ bàbá kan mi tútù tí jó ní fàìfàì owó òdùrá ìdípẹ́pẹ́ ṣeré ni mí. Èmi lọ́mọ ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fẹ́ràn ọmọ bá a rí jẹ. Ọmọ límẹ̀rí ọmọ láàgbélù ọmọ àwà òṣùlé. Aya afẹ́tawó lè rin ni mí àwọn ọkọ mi ní máa ń lu pákáleke fọ́tà tí wọ́n máa ń lu gbẹ̀dẹ̀ fún ọmọ tí wọn. Lórí ètò kílẹ̀ rí sí ni àtijọ́ máa ń fi kùn lùkùn fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ lórí àwọn ìrírí gbogbo àti kàyéfì tá a gbọ́ tá a rí àbí tó ṣẹlẹ̀ sí àwa gangan láti ilé-iṣẹ́ kan pàtàkì, the most pàtàkì-licious ilé-iṣẹ́ Nuwa Media tó máa ń fọn rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa nílẹ̀ káàárọ̀ oòjíire tí wọ́n ti làmìlaka ká gbogbo orílẹ̀-èdè àgbáyé. Ẹ̀yin tèmi ọwọ́ pálábá bọ̀dá ẹ̀ máa ṣẹ́gi mà ní. Ẹni kí ló ń ṣe? Ó pẹ́ tí wọ́n ti máa ń wá, tí wọ́n ti máa ń jalè. Ẹjá pé pa bó ṣe ń pè é. Aláyé yìí máa ń wá ni tó máa ń wá jalè gidi. Ariwo ti máa ń lọ ládùúgbò. Ọjọ́ kan ní wọ́n ti gbé wọn ní báàgì o. Wọ́n ti gbójú wíńdò mú fóònù o. Wọ́n ti kẹ́ran dídín jẹ o. Ẹ ṣáà mọ àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. Ó pẹ́ tó ti máa ń ṣe. Wọ́n dẹ̀ gbìyànjú títí ládùúgbò yẹn láti mọ ẹni tó wá ń ṣiṣẹ́ yìí. Wọ́n ṣalámi títí, wọ́n dọdẹ títí wọ́n máa rí mú. Ṣùgbọ́n níjọ́ kan ọ̀gbẹ́ni kan wà nínú ilé tí mo gbé ní ìgbà yẹn. Ọ̀gbẹ́ni yẹn ṣẹ̀ṣẹ̀ ra àdá yẹn mú ẹ máa wọn ègídà gangan tí àwọn tó ń kun ẹran ní abattoir tí wọ́n máa ń lò. Ó ṣẹ̀ṣẹ̀ rà, ó ti pọ́n, ó kàn dẹ̀ rà sínú ilé pé in case pé torí ọwọ́ táwọn ará bí ń gbé wá ó ti fẹ́ ju tiẹ̀ lọ pé in case tí ẹni yẹn bá lọ fẹ́ wọnú ilé òun á lè rí nǹkan kan fi gbèjà ara òun. So bàbá ti ra ègídà, ó fi ègídà rọrí. Ẹ mọ̀ pé àwọn kan ló máa ń kìíní sọ́bẹ̀sùn fapó rọrí, àwọn náà bá farawé wọn, wọ́n sọ́bẹ̀sùn wọ́n fi àpò rọrí ni wọ́n fi àdá yẹn ṣe sí ìgbèrí wọn. Ẹni yìí dìde lọ tọ̀ ni tí wàá padà wọnú yàrá, bó ṣe ń bọ́ sórí ibùsùn ló kẹ́fìn pé òun rí òjìji ẹnìkan tó lọ níbi fèrèsé. Ló bá dìde, ló bá fi ara sin sí ibì kan nítòsí fèrèsé. Lóòótọ́ òjìji tó rí yìí ṣe ló mà dódindi èèyàn. Àfífì ẹni yìí ti ya nẹ́ẹ̀tì yẹn àwọn tó fi ń lé ẹ̀fọn tó wà lójú fèrèsé, ó ti fi bíléèdì ó ti fi yá, ló bá nawọ́ sínú ilé pẹ̀lú igi gbọrọ kan, ó ti fi kán báàgì ìyàwó arákùnrin yìí. Ó ti wá ń fà á, ó ń fà á bọ̀ pé kóun fa báàgì yẹn mọ́ra bí arákùnrin yẹn ṣe gbé ègídà tó ń paná yẹn. Ókè tí wọ́n ẹmọ tó bá ní wọ́n bẹ́ ajá ògùn tó ṣe ògùn yéè gbígbé tó gbé báyìí táwọn àgbélé ọ̀gbẹ́ni olè yẹn ní ọba páwù àfífẹ́ ó ṣe ni wọ́n rẹ́ ibi báyìí tí ìyẹn jábọ́ sínú yàrá. Eléyìí tó kù àti bọ́dì ni bọ̀dá olè gbé sá lọ. Bóyá di láàárọ̀ ọjọ́ kejì wọ́n bá mú ọwọ́, wọ́n bá fọwọ́ ń wẹ́ lọ. Ta ló lọ́wọ́ o ládùúgbò? Ta ló lọ́wọ́ o? Ẹni tó lọ́wọ́ kó bọ́ sí gbòòrò jẹ́ ká rí ẹ o. Ló bá fọwọ́ wẹ́ lọ. Wọ́n ṣàtọ̀ pinpin títí ṣá wọ́n rí ẹni tó ní ọwọ́. Wọ́n ṣàṣe ohun tó yẹ kí wọ́n ṣe fún wọn mú dé àgọ́ ọlọ́pàá. Ẹ̀yin tèmi kí lẹ tún rí sí eléyìí? Ohunkóhun tí ẹ bá rí tí ẹ fẹ́ sọ sí ẹ fi ránṣẹ́ sí wa lórí ìtàkùn wa gbogbo tẹ́ ẹ̀ ń wò pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa àti ímeèlì wa. Tẹ́yìn náà bá dẹ̀ láwọn nǹkan tẹ́ fẹ́ káwọn náà bá yí gbé sí afẹ́fẹ́, ẹ fi wọ́n ṣọwọ́ sí wa. Àwa ní ilé iṣẹ́ náà tó máa ń ṣe àwọn nǹkan wọ̀nyí. À ń polówó ọjà, à ń bá wọn ṣe ìwádìí, à ń ṣe àkójọpọ̀ àwọn ìròyìn àti àwọn ohun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ta mọ́ iṣẹ́ ìgbóhùn sí afẹ́fẹ́. Èmi ní tí ní tòótọ́ olólùfẹ́ yín kan ṣoṣo ẹni bí ọkàn yín, Aródú òjígọ̀bì. Á tún pàdé láyọ̀ àti àlàáfíà láìpẹ́. Àlàáfíà o. Nuwa Media.